Ẹ káàárọ̀, Mewolaka lórúkọ mi. Fídíò tí mo fẹ́ ṣe yìí ó máa wá ní ìsọ̀rí. It's going to come in series and it's based on request. Request Àdùkẹ́ tí gbogbo wa mọ̀ sí ìyẹn Aládùkẹ́, ìyẹn brand name ẹ̀. Ex-wife Fẹ́mi Adébáyọ̀, gbajúgbajà òṣèré. Ìdí tí mo fi fẹ́ ṣe ni wípé Aládùkẹ́ wá bá mi ní a sọ̀rọ̀ púpọ̀. Nínú ọ̀rọ̀ tá a sọ, a tọrọ ìdáríjì lórí ara wa, lórí èyí tó ń ṣe fún mi tó bí mi nínú àti èyí tí èmi ṣe fún tó dùn ún. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí ó sọ̀rọ̀ nípa Fẹ́mi Adébáyọ̀, Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Ó tún sọ̀rọ̀ nípa ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tí a mọ̀ sí ìyàn Aládùkẹ́. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin Mewolaka bí ọ̀rọ̀ náà bí ó ṣe lọ. Tó ló bọ́ sí wrong timing, àbẹ̀rẹ̀ wa àwọn méjèèjì sì tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run. Nínú àwọn fídíò tí mo máa ṣe, ohun tí Aládùkẹ́ fẹ́, ẹ jọ̀ọ́ ẹ gbọ́ mi dáadáa. Ohun tí Aládùkẹ́ tó fẹ́ ni àlàáfíà. Ó lóun fẹ́ àlàáfíà. Ó ní ṣùgbọ́n kí n clear nǹkan kan. Òun ò fẹ́ kí blogger kí wọ́n bú ẹnikẹ́ni nítorí ìgbéyàwó wọn. Ohunkóhun tí ẹnikẹ́ni sì lè wù kó gbọ́, ohunkóhun tí ẹnikẹ́ni sì lè wù kó mọ̀ tó lè máa bí nínú, ó lóun bẹ̀ wá nítorí tòun, nítorí àrídùnnú ọmọ òun, nítorí barrister Fẹ́mi Adébáyọ̀. Ká jọ ká má bú ẹnikẹ́ni, ká má bá ẹnikẹ́ni jà. Àlàáfíà ló ń fẹ́. Ó nítorí wípé nígbà tá a bá ti ń bú igbá tá à ń bú àwo, it's gonna get dirtier and it's gonna get messier. Ó ní òun take full responsibility wípé ògiri àwọn ló lanu tí aláǹgbá kó wọbẹ̀. Ẹ rántí ẹ̀yin àgbà bọ̀, ẹni bògiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀. Ọ̀ní tí àwọn ò bá fi àyè sílẹ̀ tàbí tí ohun tó ṣẹlẹ̀ ò bá ṣẹlẹ̀, kò ní sógun gbọ́ ìsọ yìí, kò ní sógun lágbájá sọ wípé àbí tàmẹ̀dùn ni. Wà ní kí n sọ wípé àti Tóyìn Àìmàkò àti Fúnkẹ́ Akíndélé ni ọ̀rẹ́ òun. Àwọn ò kì í ṣọ̀tá. Di bí a ti ń sọ̀rọ̀ yìí, kò sí ẹnikẹ́ni nínú wọn tó lọ́wọ́ nínú dídàrú ìgbéyàwó òun. Òun ìyá Aládùkẹ́ ni òun fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀, kẹ́ ẹ fi kọ́gbọ́n nínú ìgbéyàwó yín. Ó ní Alájà Mewolaka, ó ní ẹ lè máa rò wípé Fẹ́mi Adébáyọ̀ ní fáǹsì yín. Ó ní èmi gangan ní fáǹsì yín tí mo fi yín hàn Fẹ́mi Adébáyọ̀. I'm quoting her right now. Everything I'm saying, I'm quoting her. Èmi ni mo fi hàn Fẹ́mi Adébáyọ̀ tí mo ní you must acknowledge this woman. She is one of your fans and she loves what you do. Kí Fẹ́mi tó follow yín kó tó di wípé ó acknowledge àwọn post yín. Ó ní mo ti gbọ́ ẹ̀tàn ìgbésí ayé yín. Ó ní mo jẹ́ ẹni tó máa ń fi ọ̀rọ̀ yín ṣe àmúlò. Ó ní àmọ́ àṣetán ẹni ẹ̀kọ́. Bó ṣe tọwọ́ bọ ọ̀rọ̀ tí ò tó nǹkan yìí tó wá fẹ̀jú tó dìran tó. Ó ní Alájà, kò yé èmi gan. Mo dẹ̀ mọ̀ wípé kò yé Fẹ́mi gan fúnra ẹ̀. Bẹ́ẹ̀ ṣe wá fi ìtàn sí yín ṣe àríkọ́gbọ́n fún àwọn ènìyàn. Mo fẹ́ kẹ́ fi ìtàn tèmi náà ṣe àríkọ́gbọ́n. Fẹ́mi is a responsible man. I'm quoting her. I'm still quoting her. Fẹ́mi is a loving father.
Femi was my husband, my best friend, my confidant, and he's good. Up till tomorrow, Femi is a good person. Èmi pẹ̀lú, I was a good wife to Femi. I was his kí náà pé ó dẹ̀ ní òyìnbó kan tó lò kan sọ wípé kéèyàn get back èèyàn. I was there for him. We were best friends. We tell each other everything. Ṣùgbọ́n ṣé ká pè ní àìní sùúrù ni? Àbí ká sọ wípé mo fi ayọ̀ fọ́ ni? Àbí ká sọ wípé mi ò gbọ́ràn, mi ò lámojú kúrò ni? Àbí ká sọ wípé mo ṣàgídí? Àbí ká kúkú sọ wípé àṣìtọ́ ni? Nítorí ìgbéyàwó wa 8 years ẹnì kẹta ò bá wa dá sí rí. Àjàrí ká pè làkàtà. Ògiri wa ló lanu. Màá sọ àwọn nǹkan kan fún yín tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ deep lóòótọ́, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń fly around, àfikún, àsọdùn àti irọ́ ló pọ̀ níbẹ̀. Ó wá rán mi létí ọ̀rọ̀ kan tí bàbá mi dáadáa, èèyàn dáadáa, olóríire, Alhaji Oríyọmí Hamzat, tí ó ní Àgídìgbò sọ fún mi lọ́jọ́ tá a ríra. Ó ní Àyálájà Mẹ́wọ̀ọ́láka ẹ mọ́ sọ tiyín. Ó ní àwọn èèyàn á mọ́ bínú olódodo. Wọ́n á máa bú, kódà wọ́n lè kọ̀ kí wọ́n mọ́ gbà wájú olódodo nítorí pé tí ń sọ ń bí wọn nú. Ó ní ṣùgbọ́n ẹ gbà mí gbọ́ nígbà tí wọ́n bá ń padà bọ̀. Ó ní ẹ̀yìnkùnlé olódodo ni wọ́n ó padà gbà. Ẹ̀yin obìnrin ẹgbẹ́ mi, ilé wa ò ní dàrú. Mo dẹ̀ fẹ́ kí fídíò yìí jẹ́ àtúnṣe. Kó má jẹ́ láti criticize ẹnikẹ́ni àbí láti má sọ wípé I am team Aládùkẹ́, I am team Fẹ́mi Adébáyọ̀. Mẹ́wọ̀ọ́lákíans, ilé là ń gbèrò, ẹ má jẹ́ àbálẹ́ jẹ́. Mo bi Ọlọ́run Subhanahu wa Ta'ala kó fi wá ṣe sábàbí ire tí ilé ìfi máa tó padà. Kó dẹ̀ jẹ́ kí àwa náà rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ yìí. Ń mọ̀ sọ lẹ́yọ ẹyọ. Ṣùgbọ́n mo fi eléyìí ṣe ìfáàrà tí àwọn eléèbó pò ní introduction. Ẹ wá sọ fún gbogbo àwọn Mẹ́wọ̀ọ́láka tí ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Aládùkẹ́ ni mo ní kan gbẹnu wọn dákẹ́. Ẹ sọ fún àwọn tó sọ wípé ẹ ń ṣe update fún Mẹ́wọ̀ọ́láka ẹni mo ní kan gbẹnu wọn sọ̀hún. Aládùkẹ́ ló rán mi iṣẹ́, kò dẹ̀ rán mi níṣẹ́ ibi, iṣẹ́ ire ló rán mi. Mẹ́wọ̀ọ́láka lórúkọ tèmi, Aya Àdìsá ni mí títí dọjọ́ alẹ́. Ire o.